A kú dédé àkókò ìyá wa. Fún àǹfààní àwọn tó jẹ́ wípé wọ́n wò yín fún ìgbà àkọ́kọ́, kí ni orúkọ yín àti wípé báwo lè ṣe jẹ́ sí akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé tí a máa sọ pé ìfẹ́ adúláwọ̀ ló jẹ wá lógún? Orúkọ mi ni Fúnmi Ìmọ́lẹ̀ Òtítọ́ Ṣóyẹmí. Akíkanjú obìnrin adúláwọ̀ jẹ́ ẹgbẹ́ tí àgbájọwọ́ tí gbogbo wa jìjọ gbé kalẹ̀. Àmọ́ tó jẹ́ wípé Ọlọ́run fi ń ṣe àkóso kó má bàjẹ́, má jẹ́ ó bàjẹ́. Bó ṣe wà nìyẹn. Ẹ jẹ́ ká wò ó fún bí oṣù mélòó, ọjọ́ mélòó, ọdún mélòó ní akíkanjú obìnrin adúláwọ̀ tó ti wà? Ó bẹ̀rẹ̀ ní 2021, so ó ti lọ síbi ọdún mẹ́rin ti kọjá. So báyìí ọdún mẹ́rin ti kọjá. Ẹ jẹ́ ká wò kí ni àfojúsùn yín gan nísàn kẹ́ ẹ tó wò wípé ẹ jẹ́ kí ẹ ṣe àgbáríjọ àwọn obìnrin pàápàá tí wọ́n jẹ́ akíkanjú ilẹ̀ adúláwọ̀. Àwọn atúnkọ́ àwọn òpó náà mọ so làwọn òpó kájé ní ìgbé foundation láti ṣe registration náà dá sílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. So as time goes on àwọn bẹ̀rẹ̀ sí ń change àwọn what is it called? Àwọn aims and objectives wa ambu láti ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá láti gbàgbé ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá ga lárugẹ. Tí mi ò bá ṣe àṣìṣe, ìpéjọpọ̀ ti ọjọ́ àjọyọ̀ ọdún 2025 ló jẹ́ ìkẹta orú ẹ̀ tá à ń ṣe nínú àkọ́kọ́ ilé tá a ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó kàn kiri gbogbo orí ẹ̀rọ ayélujára. Kí ni nígbà tẹ́ ẹ rí ohun ìwúrí wo lẹ rí ń bẹ̀ nísàn? Ìwúrí ńlá ló jẹ́ fún mi pé torí mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá, ọmọ Yorùbá ni mí tọkàntọkàn, àti wípé láti kékeré ní àṣà tí máa ń jẹ́ ló máa ti ń jẹ mí lọ́kàn ló jẹ́ mo wá interested even kan ní school cultural and dramatic society mo wà níbẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀. So èmi ni máa ń sọ fún mi pé mo máa jẹ́ nǹkan láti gbé ìṣe àti àṣà wa ga. So bá ṣe ń bá lọ máa rí i pé no a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti orí báyìí. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ torí àkíyèsí tọ́lọ́ ń gbé wa lọ ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá a ò fẹ́ kó parun. Àpàtàkì jùlọ àwọn ọmọ wa tá à ń bí nísìnyí kò sí àwọn tí wọ́n rántí bọ̀ nísìnyí tó bá wo TikTok, tó wo Facebook, tó wo YouTube, whatever all the social media tó bá rí oríṣiríṣi bẹ́ẹ̀. Inú àwọn náà àmọ̀dá náà máa wò pé yes this is their culture. Láti ibẹ̀ lọ àwọn náà lè máa ní interest lé lórí díẹ̀ jẹ́ ọmọ tó wà mẹ́rin ọmọkùnrin mórí tó múra bíi ó jókòó sí inú ẹ̀ ń dùn. So maybe next year òun náà máa bá wa darapọ̀ á wà nínú àdìrẹ kò ní wọ aṣọ skimpy. So bóyá jẹ́ nìyẹn. Lórí ọ̀rọ̀ àdìrẹ tí ẹ sọ yẹn, mo rí wípé ní gbogbo ìgbà pàápàá bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́lẹ̀ máa ń sọ pé àdìrẹ tiwantiwa worldwide àti ìfọwọ́sowọ́pọ̀ ìyẹn ilé tó ní ṣe pẹ̀lú àwọn ilé ìgbò tó jẹ́ ti àṣà àti ìṣe ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Àdìrẹ tiwantiwa yìí kí lójú ìwòye yín lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé àwọn kan lókè òkun wọ́n wá ń kó àdìrẹ wa wọ́n ń sọ ọ́ di tiwọn. Kí lẹ rò wípé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ìjọba lè ṣe sílẹ̀? A máa rọ àwọn ìjọba wa ní kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ kí àdìrẹ ti tiwa kó di kó máa tún gbà mọ́ wa lọ́wọ́ nílùú òkèèrè. Àwa la ní, àwa la àṣà wa ní, iṣẹ́ ọwọ́ wa ní, táyà ń dà gbogbo la ṣe ní skul ta fi ń ṣe àdìrẹ bá ṣe máa so ṣe gbogbo tí oníṣìí kọ́ wa jọ kọ́ da padà kó má jẹ́ pé orílẹ̀-èdè kọ́kọ́ dàgbà mọ́ wa lọ́wọ́ nítorí pé àwọn ìyá wa tó fi ń jẹun nìyẹn. Àwọn míì wà ṣe pé wọn ò lọ́nà méjì wọ́n táwọn òkè òkun máa gbé lọ láti di àròbọ̀ àwọn náà tí wọ́n tó ṣe àwa di àpatì sínú ilé báwọn náà ṣe fẹ́ jẹun tó ìfẹ́ káwọn ọmọ wọn Ọlọ́run kó ràn wá ṣe káwọn ìjọba ìjọ kan ràn wá lọ́wọ́ kó jẹ́ kí àdìrẹ yìí kó má kúrò lórílẹ̀-èdè wa ní ilẹ̀ Yorùbá pàtàkì jùlọ àwa la rí. Ó yá ní àkótán kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé? Ní àkótán mo máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo obìnrin akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé torí akíkanjú gidi ni gbogbo wa. Tó bá wọ̀ tó ti bá wò sí ti bá wọ́ wájú ti bá wọ́ inú mi máa ń dùn mí torí àwa ta kóra wa jọ akíkanjú ni wa kò sọ́ọ̀lẹ̀ kò dẹ̀ sáṣà tí bàbá ti súfèé báyìí ó ti yé gbogbo wa.
a ti bẹ̀rẹ̀ nìyẹn, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn, kò dẹ̀ sí ẹni tó ń ṣe ìgbọ̀nsẹ̀ tó ní ìròyìn so kọ́lọ̀ kó ràn wọ́n lọ́wọ́ kó tó máa gbé wọn lọ́wọ́ sókè kó máa kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ kó máa sùn wọn kó máa rẹ̀ wọ́n torí pé yóò sí àwọn kò sí èyí ọlọ́run ní padà ní máa bá mi dùn wọn. ǹjẹ́ àǹfààní wà fún àwọn míì tí ó bá láǹfààní tó ń wà lọ́wọ́lọ́wọ́ láti darapọ̀ mọ́ Akíkanjú Obìnrin Adúláwọ̀ Àgbáyé àti pé ipasẹ̀ èwo ni wọ́n lè tọ̀? Àyè wà dáadáa ipasẹ̀ tí wọ́n lè tọ̀ wọ́n á rí general secretary wa ìyá ń sọ fún wa máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ general secretary wa àfisílẹ̀ mi ò mọ̀ lórí báyìí ṣùgbọ́n tó bá ti rí ní executives of ibi tó bá ti rí Akíkanjú Obìnrin Adúláwọ̀ fi ohùn sílẹ̀ gbogbo state la wà àwa lẹ́kọ̀ọ́ àwa lógùn àwa lóńdó àwa lọ́yọ̀ọ́ àwa ní Kogi àwa lẹ́kìtì àwa ní Ọ̀ṣun gbogbo pátápátá la wà. Kí ni ìrètí tẹ́ ẹ ní fún ọdún 2026 lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Akíkanjú Obìnrin Adúláwọ̀ pàápàá jùlọ àdẹrẹ tiwantiwa? Mo ti rí pé àwọn Lagos ẹ̀ náà rí àrà tí wọ́n dá níbí lénìí wọ́n ti fò sókè mo jẹ́rìí wọn wípé a ti ṣe ìpàdé ráńpẹ́ bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ ìpalẹ̀ tó lọ́dún kan a fi máa ń palẹ̀ mọ́ ẹ̀ tọdún kan láti máa bẹ̀rẹ̀ gidẹ̀ ń ṣe pé èèyàn kan ló ń gbówó kan sílẹ̀ ló ń ṣe oníkálukú ló ń dá owó orí tí orúkọ ilé ẹ̀kọ́ sí àti ipò tẹ́ ẹ dì mú nínú ẹgbẹ́. orúkọ mi ni Fúnmi Ìmọ́lẹ̀ Òtítọ́ Ṣóyẹmí èmi ni Global Coordinator Akíkanjú Obìnrin Adúláwọ̀ Àgbáyé. akúdédé àkókò ìsà ọba ní ṣe àfihàn yín fún àwọn tí ọ̀mọ̀wé Wàsíù Àjàní Adéwálé láti Ọ̀ṣun alákòóso fún àṣà àti ìrìnàjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kí káàbọ̀ síbi àkànṣe ètòlè tí wọ́n pè ní Akíkanjú Obìnrin Adúláwọ̀ Àgbáyé tí wọ́n pè ní àdìrẹ tiwantiwa fún gbogbo àgbáyé tọdún 2025. ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí ìṣẹ́jú péréte tẹ́ ti lò ń bí kí ni ojú ìwòye yín sí ìgbìmọ̀ àti àlàkalẹ̀ ètò yìí. ó ti sọ nígbà tí mo sọ ọ̀rẹ́ ó wà òkè nínú mi dẹ̀ dùn púpọ̀ wọn àwọn tó ṣe agbátẹrù kí ni ó ṣe dáadáa púpọ̀ wákàrọ̀ mọ́ kí wọ́n tó yẹ ìdíjẹkújẹ tó wà láti lè tó jẹ́ kí a tó ṣe sí ẹgbẹ́ ìjà púpọ̀ nínú ẹ̀. nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ pé wá wípé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bẹ̀rẹ̀ ayẹyẹ kan tí wọ́n pè ní December fàájì December ẹ dẹ́gbẹ́ bá mi yànnà náà díẹ̀. Una fàájì December gẹ́gẹ́ bí ṣe 30 December fàájì December tó àwọn oríṣiríṣi ètò ní máa ń lọ láti December pọ̀ ọjọ́ kúrò sí ìgbèkùnlá títí di ọjọ́ kejì. fún àǹfààní àwọn àlejò tó fẹ́ darapọ̀ mọ́ yín ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé. àti pé kí nìyẹn jáde gbogbo àwọn ètò yẹn kì í ṣe yóò yẹ ló ṣe àwọn oríṣiríṣi àwọn aládàáni ni wọ́n gbé àwọn ètò jọ tí àwa ń ṣe àgbàtẹ̀wò fún wọn. lẹ́ẹ̀kan sí orúkọ yín àti kò tẹ́ ẹ̀dì mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀wé wà sí Àjàní ọlọ́sọ̀ alákòóso fún àṣà àti ìrìnàjò afẹ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.